Hello. Buhari tẹ̀ ń wò yẹ èyí tó wà lórí síìtì yẹ kì í ṣe Buhari. Buhari ti kú tipẹ́ ọdún kẹta àti oṣù mẹ́ta nìyí tó ti kú. So gbogbo eré tó ń sá ní wípé wọ́n fẹ́ sọ Nàìjíríà di ilẹ̀ Mùsùlùmí. Àwọn tó bá dẹ̀ ní gbà wọ́n máa fẹ̀mí ara wọn di. Fúlàní fẹ́ lo Haúsá ẹ̀rẹ́kọ̀dọ̀ ọ̀rọ̀ mi kalẹ̀. Fúlàní fẹ́ lo Haúsá láti àtìlú ẹ̀mí wọn. Tó bá pa Yorùbá tán pa Ìgbò tán. Wọ́n ti sọ wọ́n ti ní vow that they will never allow Oduduwa to exist. They will never allow Yoruba to go. Even if they say no Yoruba go, we will kill them, bomb them, rape their wives, turn them to be our slaves. No matter what. It will take them 20 years. They will achieve their aim. And the last mistake that they did was to allow Goodluck Jonathan to be a president. But thank God the thing has come to their hands now. They will never allow even Igbos. So, gbogbo ilé tó sọ pé Buhari wọ́n dó de Buhari yẹ kọ́ má dó de anybody. Má dó de àwọn leaders olórí burúkú àwọn leaders wa. From Pastor Adeboye down to the lead of the pastors. Gbogbo wọn ti jẹ̀gún mọ́yán. Wọ́n ti jẹ̀gún Christian ní mi ò I am a pastor in quotes. But wọ́n ti jẹ̀gún mọ́yán wọn lè sọ òtítọ́. Ṣé ẹ gbọ́ mi bá? Mo ń gbọ́ yín. Wọ́n ti jẹ̀gún mọ́yán. So gbogbo àwọn leaders wa ẹ̀ tó máa fi àwọn tó ń lọ gan tó bá mọ Buhari tẹ́lẹ̀ wọ́n á rí pé àwọn tó ń lọ sí Aso Rock tó ń lọ sí Aso Rock wọ́n á rí pé Buhari kọ́ làwọn rí níbẹ̀. Mask ó lo kíní mask yẹn ni. But àṣírí ti tú already but àwọn tí níbi yìí wọ̀ ní sọ fún yín gẹ́gẹ́ bí sójà tó wà l'Abuja èmi sọ fún yín Buhari kì í ṣe Buhari ló wà níbẹ̀. Gbogbo àwọn tó dẹ̀ lọ bíbẹ̀ wọ́n ń fowó dí wọn lẹ́nu ẹni tó bá sọ̀rọ̀ síta tó bá gbọ́ nípa wọn máa pa ni. Ogun ti already wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire báyìí. Ogun ti wà báyìí kọ́kọ́ fún wọn ní ọ̀dà ni wọ́n máa wọnú ìgboro tó máa bẹ̀rẹ̀ sí pa. Wọ́n tẹ́ bá ń pè ní civil war. Òun ló fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ọdún wọn ní gbéjọba kalẹ̀ ẹni tó máa fi bẹ̀rẹ̀ tó máa fi dá ìjà ńlá ní kalẹ̀ nìyẹn tó ń pè ní AV revolution. AV fight ló ń bọ̀ wá òtítọ́ ni mò ń sọ fún yín gbogbo ní tẹ̀ka ṣe bẹ́ẹ̀ ṣe yẹ. Wọ́n ti sọ pé the second time tó bá máa wá báyìí gbogbo kan fire anybody tó bá rí. So àwọn nǹkan tó gbọ́dọ̀ tí bí mo ṣe lè rí Sunday Igboho bá sọ̀rọ̀ kékeré kó ṣe kí ni. Ó múra kalẹ̀. Kọ́ lọ káwọn náà kí wọ́n try kan níbọn lọ́wọ́ kan ní àyẹ̀ta lọ́wọ́ kí wọ́n níbọn òtítọ́ ni mò ń sọ fún yà ìgbà tó ń lọ pa bàbá Nnamdi Kanu àti ìyá Nnamdi Kanu wọ́n pa ẹnu láfi sọ ìdí làmà fi jòkó ẹ̀. Kọ́ múra kalẹ̀ wọ́n ní kalẹ̀ those people that know what they are doing. Islamization agenda ó ti wà lọ́wọ́ wọ́n ti máa achieve ẹ̀ wọ́n ti plan everything. Ọpọlọ wọn pé wọ́n mọ politics. Sẹ́rí Tinubu ẹ̀wọ̀n ló máa kú sí. Sẹ́rí gbogbo àwọn Yorùbá àtiwájú ẹ bá mi sọ fún ẹ rẹ́kọ̀dù ọ̀rọ̀ mi yìí kalẹ̀ mo bẹ̀ yín lórúkọ náà. Kẹ́ ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ sí wọn àwọn èèyàn. Sẹ́rí gbogbo àwọn ẹni tí ẹ̀ ń wò yìí gbogbo àwọn leaders wa tẹ̀ ń wò yìí. Àwọn leaders wa tẹ̀ ń wò àwọn leaders olórí burúkú. Tẹ́ ń wò yẹ gbogbo wọn pátá náà máa fìbọn náà máa padà nù. But wọ́n máa kọ́kọ́ wọ́n á lò wọ́n to achieve their aim. Ṣé ń gbọ́ mi bá ibi tó rí ibi tí ayé Yorùbá bàjẹ́ dé? Wọ́n á lò wọ́n láti lè actualize their purpose and their aim. Lẹ́yìn tó bá lò wọ́n tán wọ́n wá gbá wọn sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wo lórí gbogbo Tinubu ṣèbí kó tó di pé Buhari kú ṣe bí wọn bá ṣe. Ṣèbí Buhari kọ́kọ́ pàṣẹ sẹ́gbẹ̀ẹ́ kan tó disgrace. Kó tó di pé báyà pé ìgbà tó wá táwọn afẹ́ election yìí
wọ́n ti lé lọ wọ́n tó wá eléyìí tó ń jẹ́ tó ń pera rẹ̀ ní Buhari nìsí ó tó wá ṣe kíni wọ́n tó wá fà mọ́ra padà wọ́n tó fà ṣe kíni wọ́n fà mọ́ra padà so àwọn pípù yẹn wọ́n ṣe kúlé gbogbo wọ́n ti ní lọ́kàn kìí tẹ̀sí plan yìí kìí ṣe láti bíbí kìí ṣe 20 years lónìí ni. This plan has been for more than 35, 40 years. Kai. Wọ́n ti ń plan yẹn díẹ̀. Ẹ wo bí ká bá yé Awúsá jẹ́ dé. Ṣé ẹ̀yin rí Awúsá kankan kọ́kọ́ fún Awúsá kankan nípò? Fúlàní ni. Nǹkan tẹ̀sí fún Awúsá dẹ̀ náà pọ̀ lọ́rẹ̀ ò pé. Ṣé pé wọ́n máa lo Awúsá láti fi gẹ̀ẹ́sì tó fẹ́ gẹ̀ẹ́sì. Ṣé pé Awúsá pẹ̀lú Fúlàní bá wọn bí? Àwọn ti tẹ́gbẹ̀ kan. So òun ni mò ń sọ mi mọ́ bí mo bẹ́ẹ̀ orin tẹ́ kọ́ àtẹ́yìn lọ́kọrin yẹn ni àbí ìkànfí gbìnrin ẹ̀yin ní mákẹ́tì ẹ̀. Èmi ni mọ́níjà ẹ̀. Mọ́níjà ẹ̀ mi. tó ń tẹ́ mo kàn fẹ́ sọ fún yín ni wípé. Màá sọ gbogbo ẹ̀ fún báyìí. Gbogbo ètò mo fẹ́ sọ fún yín kí Yorùbá múra gidigidi. Ẹ wo ìtàjẹ̀sílẹ̀ gidigidi ń bọ̀ wá. Ṣé láwọn tó wà ní wọ́n ti fún wọn ní ìbọn òróró náà fi ń kó ammunition lọ fún wọn. Káyì. Àwa tó jẹ́ pé àwa sójà tó pé tábà yìnbọn kan báyìí tábà bá tágẹ̀tì wa yóò máa ń dùn wá. Àwọn kan máa ń fọ́n pàǹkì wọ́n máa ń spray káàkiri ní ti tiwọn ni. Ṣẹ́ẹ̀ṣì wa ń sáfìsì ni. Bẹ́ẹ̀ ni. So wọ́n máa ń spray tiwọn but èmi ti kọ̀wé wọn fẹ́ẹ́ ìgbà jẹ́ kí n lọ mo ti kọ̀wé kalẹ̀ pé mo fi ṣẹlẹ̀. Awíkóńkó mọ̀ mí dáadáa àkàndá ọ̀rọ̀ Awíkóńkó. Okay. Ọmọlé ìfẹ́lẹ́ mi. So ẹ múra yín dáadáa ẹ bá lè mọ bẹ́ẹ̀ ṣe bá mi send message sí Ìgbòho kó dira rẹ̀ mú dáadáa. Màá gbìyànjú ẹni tó súnmọ́ dáadáa. Màá sọ fún un. Tó bá dẹ̀ ń jáde tó bá ń lọ sí anywhere. Mo máa sọ fún ọ̀gá mi. Bá ní kí n bá wá bí bulletproof. Tẹ́lí tó bá ń jáde tó bá ń lọ sí anywhere. Kó máa wu ẹ̀yìn wò. Torí mi ní parọ́ fún yín bí gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó ní when the shepherd falls, the sheep scattered. Ọlọ́run ní jẹ́ kán rí Ìgbòho mú. Àmín. Èyí mo kàn sọ nìyẹn kìí ṣe Ìgbòho ní gẹ́gẹ́ bàbá tó kọrin yẹn kìí ṣe Ìgbòho nìkan. Òun ni olólùgùn jù nílẹ̀ Kárò tí àwọn kan tó wà tó ní. Ṣùgbọ́n àtọ́jọ́ níyẹn kan jọ gbára wọn pọ̀. Tó bá tẹ̀sẹ̀ jáde kí wọ́n mú bí àdá kán mú bí ìbọn kán mú ká ní dání. Ẹ wo táfẹ́ ṣe yìí kìí ṣe nǹkan tó pé èèyàn ń fi ọwọ́ bọ̀rọ̀ ṣe o. A máa ṣe pátì kúkú la fi máa gbà á. Òtítọ́ ni mò ń sọ fún yín. So ẹ jọ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ bá mi sọ fún wọn. Ẹni tó súnmọ́. Ẹ tó bá possible torí kìí ṣe Buhari ló wà lórí àga èmi fi ọ̀pá mo bọ̀ ó bọ̀ wá. Ẹni tó súnmọ́ Sunday Igboho báyìí máa sẹ́ǹdì kìíní sí. Ó sì jáde láìpẹ́ yìí ni. Ó sì jáde láìpẹ́ yìí ni tó ti yẹ túbá. Ó ti ju ọdún mẹ́fà lọ báyìí bí yẹn túbá tó sọ pé tó wá tú gbogbo àṣírí gbogbo àjẹ́ndà Al-Qaeda gbogbo tó wà. If you are a Muslim, you must fight jihad. And if you cannot fight jihad, you use all your blood to fight jihad. If you cannot fight jihad, sell all your belongings. Use your money to support those who are fighting jihad. And jihad is mandate for every Muslim to fight it. Mo gbọ́ yín tó mo gbọ́ yín. Ẹ jẹ́ kí wọ́n káwọn Yorùbá kí wọ́n káwọn youth kí wọ́n pa ẹjọ́ ẹ bá mi sọ ẹ bá mi bó bá possible ẹ bá mi share ẹ bá mi sọ ẹ wò káwọn Yorùbá kí wọ́n tó bá jẹ́ bí 10,000 tẹ́lẹ̀ kọ́ lọ di 20,000 sí. Wọ́n fún wọn ní gap láti mú Ìgbòho. Okay sir. Wọ́n fún wọn ní gap láti mú Ìgbòho àtọ́. Okay. Ẹjọ́ mi ì mọ bí mo ṣe lè ṣe ní mi lẹ́fẹ̀ẹ́ kan rí mi. Wọ́n fún wọn ní gap láti mú Ìgbòho. Ó dà sá. Bọ́n ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí àyà ẹ̀rù gan bá àwọn gan. Gbogbo tí Fúlàní ń sọ ni wípé àwọn tó bá láti rí Ìgbòho mú wọ́n bá ti lọ bẹ̀ kọ́ spray wọ́n á fi kíní bojú wọ́n á fi mask bojú ó ti di unknown soldier.
wọ́n ti di unknown soldier, wọ́n ti di unknown government náà máa pè é. Hello, ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ yín. Ẹ má dalẹ̀ Yorùbá o, ẹ jọ̀ọ́ mo kàn pé yín ni. Ó yé mi sọ. Mo wà lórí mo fi get number tí mo fi kọ́pù ẹ̀. Ó dà sọ. Mo fi kọ́pù ẹ̀ láti pè yín. Ó dà sọ. Tó bá possible bàbá yẹn ẹ lè sọ fún un. Ok. Wọ́n mọ bá ṣe máa fi kọrin. Wọ́n máa fi sí Ìgbòho. Ok sir. Kó má dá nìkan rìn lálẹ́. Ó bí anywhere tó bá máa wà tó bá jẹ́ 10,000 ni wọ́n tẹ́lẹ̀ kọ́ ju 20,000 lọ. Ok sir. Àwọn tó bá dẹ̀ ti wá ẹni tó bá lọ tó bá gbà wọn lọ́wọ́ ẹ̀ lọ ẹ̀ wọ́n mú dání wọ́n ti pín gbogbo ogun fún àwọn Fúlàní tó máa fi ja ogun. Òótọ́ ni mò ń sọ fún yín o. Mo gbọ́ nípa mo máa sẹ́ǹdì ẹ̀ sí ẹni tó súnmọ́ Sunday Igboho dáadáa máa sẹ́ǹdì ẹ̀ sí lálẹ́. Máa ṣàlàyé fún mi. Torí báyìí mi ò láìkí tó ń ṣe irọ́ ni mo pa. Mo máa ṣàlàyé fún un. Kódà tí bá ti gbá pọ̀ ọ̀nà méjì bíbí gan ni èmi gan fẹ́ wá parapọ̀ mọ́ wọn nílé ní ìbílẹ̀ yẹn mo fẹ́ wá parapọ̀ mọ́ wọn. Torí ó láwọn àṣírí oríṣiríṣi débi dandan fún ara mi mọ̀ tó pé màá tó fi òye yẹn màá tó fi yé wọn. Ó dà sá. Ìgbà ilé ìtàn pè ní Buhari gbogbo wọn pàtàkì ṣe Buhari ṣe òsì pàǹtọ́ mọ̀ pé kì í ṣe Buhari. Ó dà sá. Ó dákẹ́ ni. Tó bá sọ̀rọ̀ torí wọ́n ṣe láwọn pípọ̀ yẹn wọ́n gbọ́n dáadáa gbogbo wọ́n ti jẹ ọdẹ kalẹ̀ ọdẹ tán gbogbo ọdẹ tán dẹ̀ gbogbo àwọn ẹni tán dọdẹ gbogbo ló kó sínú ẹ̀. So ó ní ọ̀rọ̀ tí Ọbásanjọ́ máa sọ tó jẹ́ pé wọ́n á pìkẹ̀ kò dẹ̀ ní sẹ́kọ̀ pìkì òun. Ó ní ọ̀rọ̀ tí Ọ̀ṣínbàjò máa sọ báyìí ẹ̀ ní gbúrò ẹ̀ mọ̀ ẹ̀wọ̀n ẹ̀ tí wọ́n máa gbúrò ẹ̀. So ọdẹ tán dẹ̀ kalẹ̀ yẹ ọdẹ nípa ọdẹ owó ni. Ọ̀ṣínbàjò ti bá wọn náà. So láti sọ àtẹ̀gbẹ́ni tó fi dákẹ́ gbogbo meeting ní security meeting tá a ṣe ń jẹ́ tán. We are just applying military force and we think we can resolve our insurgency. It's not going to happen. I've been in government. I've run a territory and I know the amount of information I get, security reports that I get as minister. The president gets 50 times that. And I put it to you and I challenge anyone including DGSSS to this. The SSS know who these insurgents are. They are not ghosts, they know them. The president knows them and they know what to do. Idan ba gwamnati ta daure man wanda yake cikin daji ya ta'addanci ba Allah ubangiji ya tsine man Allah dauki rayuwa ta a wurin nan. Bahilla ce saniya aka san shi da ita sai noma. Saniya ba ta haihuwa bindiga AK-47. Bahilla ce bai da makera da zai kera bindiga AK-47. Gwamnati ke turowa har muka samu. Mu kuma wallahi dalilin da ya sa billahi lazi shekara na 7 ina makarantar allo. Amma lokacin da na dawo na tsinci kaina a cikin wannan abun wallahi ina mamaki kullum ina tunanin rayuwata. Saboda mahaifana akalla a kasar dan banga da so idan ba gwamnati ta daure man wanda yake cikin daji ya ta'addanci ba Allah ubangiji ya tsine man Allah dauki rayuwata a wurin nan. Bahilla ce saniya aka san shi da ita sai noma. Saniya ba ta haihuwa bindiga AK-47. Bahilla ce bai da makera da zai kera bindiga AK-47. Gwamnati ke turowa har muka samu. Mu kuma wallahi dalilin da ya sa billahi lazi shekara na 7 ina makarantar allo. Amma lokacin da na dawo na tsinci kaina a cikin wannan abun wallahi ina mamaki kullum ina tunanin rayuwata. Saboda mahaifana akalla a kasar dan banga da so. We are just applying military force and we think we can resolve our insurgency. It's not going to happen. I've been in government. I've run a territory and I know the amount of information I get, security reports that I get as minister. The president gets 50 times that. And I put it to you and I challenge anyone including DGSSS to this. The SSS know who these insurgents are. They are not ghosts, they know them. The president knows them and they know what to do. Wọ́n fi Boko Haram fàdí ìjọba Jonathan sọ́dọ̀ àti ìjọba Jonathan kò fi lè ní kẹlẹ̀. Sọ́dọ̀ wá sí lẹ́kẹ̀lẹ̀ bá Buhari wọlé. Buhari tó wọlé yẹn wọ́n poison ní. Kíní Abá Kyari òun náà wọ́n poison òun náà ní. Èyí ṣe COVID
COVID-19. There is nothing like COVID-19. I am telling you the truth. There is nothing like COVID-19. So one poison, that is a phone. Òun náà fi jẹ́ kó náà fi ìjọba wọn náà fi ìjọba wọn sórí oyè. Ẹ̀ẹ́dọ́gbọ́n kan fi sí orí oyè òun ní kí ló ń pòrò Jubilee El Sudan. Kìí ṣe El Sudan ló wà bẹ́ẹ̀ mọ́ báyìí ọ̀tọ̀lẹ́ tó wà bẹ́ẹ̀ báyìí ọ̀tẹ́ báyìí face mask lẹ́nu yẹn ń lò. Face mask wọ́n tọ́kọ̀ lọ sí ni pé wọ́n lọ gbé yín ẹ̀ lọ síbi engine. Engine na fan yẹ engine na trim ẹ engine gbẹ̀yìngbẹ̀yìn ó trim àárín yẹ tó bá dàbí kò ṣe ṣí fìlà lórí ṣe bí Buhari máa ń ṣí fìlà lórí. Bẹ́ẹ̀ni. Ìgbà tó dé kó wọnú ìgbà tó tẹ tó ló ti hospital dé ọwọ́ rẹ̀ tó print ẹ̀ kò lè sílẹ̀kùn fìlà mọ́. Kò lè sí villa wọn láti yọ ilẹ̀kùn yẹn ní ayọ̀ ilẹ̀kùn yẹn wọ́n change ẹ̀. So ẹ jọ̀ọ́ ẹ múra ẹ̀yin Yorùbá ẹ múra o. Ó dá sá. Ẹ múra bless you ẹ ṣé ó dàbọ̀ ẹ bá ti sọ fún o ṣe gbọ́. Okay sir, no dá sá. Thank you sir. Yes sir. Ọlọ́run á gba gbogbo ògo.